Káàbọ̀ sí ọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ scale network àti element eléyìí tí wọ́n ṣe láti ti àlà ìdàgbàsókè eré blockchain sí ibi gíga titun. Àwọn àlà eré orí ìlà wọ́n ti dàgbà púpọ̀ pẹ̀lú àwọn olùpilẹ̀ṣẹ̀ tí wọ́n dúró láti máa pèsè àwọn eré tí ó dáa fún àwọn olùmúlò tí ó ṣe é gbádùn tí ó sì ní àwọn ìrírí alábàáṣe. Àmọ́ láti ṣe àsopọ̀ Web3 pẹ̀lú Web2 pẹ̀lú kíkọ́ Web2 fún àwọn eré nẹ́tíwọ́ọ̀kì, ó lè jẹ́ iṣẹ́ tí ó lè gani lára. Tí a bá wo ìbáṣepọ̀ láàrin scale eléyìí tí ó jẹ́ nẹ́tíwọ́ọ̀kì tí ó yára jùlọ àti element, ó jẹ́ ìbáṣepọ̀ tí ó ní làákàyè láti kojú àwọn ìdojúkọ àti láti jẹ́ kí àwọn olùpilẹ̀ṣẹ̀ kí wọ́n lè mú Web2 àti àwọn ẹ̀yà Web2 àti Web3 wá papọ̀ sí ojú kan. Element jẹ́ àwọn tí wọ́n mú Web2 àti Web3, àwọn ìkànnì Web2 àti Web3 wá papọ̀ tí wọ́n sì ń bùkátà fún àwọn ohun tí a nílò níbi nẹ́tíwọ́ọ̀kì, níbi àpapọ̀ eré nẹ́tíwọ́ọ̀kì fún àwọn olùpilẹ̀ṣẹ̀. Wọ́n máa ń pèsè àwọn ìkànnì láti gbé wá sí orí láti jẹ́ ìrọ̀rùn tó lè jẹ́ ìrọ̀rùn láti gbé wá sí orí kíkọ́ pẹ̀lú àwọn ọjà onínọ́mbà, àwọn ọ̀pọ̀ òṣèré, àwọn ẹ̀yà ọ̀pọ̀ òṣèré àti àwọn onísọ́mọ̀ pẹ̀lú àwọn tuntun server ṣe àti irinṣẹ́ Web3. Ní pàápàá, element máa ń fún àwọn olùpilẹ̀ṣẹ̀ eré ní àwọn ohun tí wọ́n nílò. Wọ́n máa ń pèsè àwọn ohun tí wọ́n nílò àti àwọn irinṣẹ́ tí wọ́n nílò láti díje dé ààyè tí ó ga, láti India Studio sí AAA. Ìkànnì yìí tí ó máa ń fún àwọn olùpilẹ̀ṣẹ̀, tí ó máa ń ṣe ìgbọ̀wọ́ fún àwọn olùpilẹ̀ṣẹ̀ láti ní ìyára àti láti lè gbé jáde nípa pípèsè ohun ìjìnlẹ̀ àti ohun tí ó rọrùn àti àwọn irinṣẹ́ tí ó rọrùn láti lò ní orí ìlà tí ó sì lè jẹ́ ìwọ̀n tí ó dára fún èèyàn bíi 100 mílíọ̀nù, fún olùmúlò bíi 100 mílíọ̀nù. Kí ni ó jẹ́ kí element kí ó yàtọ̀? Kí ni ó jẹ́ kí element kí ó yàtọ̀ níbi àsopọ̀ Web3 sínú kíkọ́ Web2 ayé àtijọ́? Element máa ń pèsè àwọn gbogbo ohun
solution ẹyọ kan sí gbogbo ohun tí àwọn olùpilẹ̀ṣẹ̀ nílò sínú eré kan. Eléyìí ni fídíò nípa element. Wọ́n máa ń pèsè solution ẹyọ kan fún gbogbo ohun tí àwọn olùpilẹ̀ṣẹ̀ nílò níbi eré. Ìbáṣepọ̀ láàárín scale àti element yìí ó mú olórí méjì wá papọ̀ sí ojú kan. Element tí a mọ̀ fún ṣíṣe ìgbọ̀nwọ́ fún kíkọ ìyára tí ó yára jùlọ àti network tí ó ń papọ̀ tí ó ń ṣe àsopọ̀ fún àwọn ilé-iṣẹ́ eléré. Ó wá ń wá alábàáṣe tí ó lè wá papọ̀ láti lè ṣe àṣeyọrí fún wọn níbi ìwọ̀n-wíwọ̀n àti iṣẹ́ tí ó ga. Ní scale, wọ́n wá rí àwọn olórí ilé-iṣẹ́ níbi ìdàgbàsókè technology blockchain tí wọ́n ní ìkápá láti lè ṣe ìwọ̀n tí ó jẹ́ gbòógì àti iṣẹ́ fún àwọn ilé-iṣẹ́ eléré. Àwọn olùdàgbàsókè tí wọ́n wà lẹ́yìn element wọ́n ti ṣiṣẹ́ rí pẹ̀lú àwọn olórúkọ ńláńlá bíi PlayAGS, Konami, Activision, Imangi àti Wincast. Eléyìí tí wọ́n wá ń lo ìrírí wọn láti fi kọ́ element tí ó jẹ́ ìkànnì tí ó tóbi. Agbára tí ó wà ní technology blockchain ní scale àti ìkànnì kíkọ́ element ó ṣe àdéhùn láti mú àwọn ìdàgbàsókè onínúdúdùn wá sí ibi àwọn eré. Ṣíṣe alábàáṣepọ̀ pẹ̀lú scale ó túmọ̀ sí pé àwọn olùpilẹ̀ṣẹ̀ element wọ́n ó ní àǹfààní sí àwọn kíláàsì technology blockchain tí ó dára jù tí ó sì jẹ́ eléyìí tí àwọn ilé-iṣẹ́ eléré tí wọ́n nílò. Tí wọ́n bá ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú scale láti mú àwọn olùpilẹ̀ṣẹ̀ tí wọ́n kájú òṣùwọ̀n wá, àwọn olùpilẹ̀ṣẹ̀ yìí yóò máa rí àwọn àǹfààní láti fi gbé iṣẹ́ wọn jáde àti láti fi mú inú àwọn tí wọ́n ń ṣe eré láti fi mú inú wọn dùn. A ti kọ́ ìkànnì tí ó jẹ́ aṣíwájú fún àwọn olùpilẹ̀ṣẹ̀, inú wa sì dùn ibi tí ìbáṣepọ̀ láàárín àwa àti scale yìí tí ó ń gbé wa lọ. Papọ̀ pẹ̀lú scale àti element wọ́n ṣetán láti ṣe ìgbésókè ní ọ̀nà tí àwọn olùpilẹ̀ṣẹ̀ tí wọ́n ń gbà fi pilẹ̀ṣẹ̀ àwọn eré tí ó sì ń jẹ́ kí àwọn afárá àti àlàfo tí ó wà láàárín Web2 àti Web3 kí ó ṣeé ṣe kí ó sì lọ gerege àti kí àwọn olùpilẹ̀ṣẹ̀ lè ní àǹfààní sí i. Tí o bá fẹ́ mọ̀ nípa element
o lè lọ sí orí ẹ̀rọ ayélujára wọn, o sì lè lọ sí orí Twitter láti lọ kà sí nípa wọn. Tí o bá fẹ́ mọ̀ nípa scale náà, o lè lọ sí orí ẹ̀rọ ayélujára scale. Tí o bá fẹ́ mọ bí o ṣe lè gbé àwọn ohun èlò rẹ wá sí orí scale, o lè kà ní ibí. O lè ka scale primer, o sì lè ka díẹ̀ sí nípa àwọn àmì scale. O sì lè ka bí scale ṣe jẹ́ blockchain network tí ó yára jùlọ ní àgbáyé. Èmi ni aṣojú scale network ti ilẹ̀ adúláwọ̀. Eléyìí sì ni ìmúdójúìwọ̀n scale network níbi tí wọ́n ti ṣe ìbáṣepọ̀ pẹ̀lú element láti ti àwọn ààlà ìdàgbàsókè eré blockchain sí ààyè gíga tuntun. O ṣé tí o gbọ́ mi, o lè tún padà kà sí ní ọwọ́ ara rẹ tí o bá ráyè. Ó dìgbà kan náà, o ṣé púpọ̀.